Ìbílẹ̀ Yorùbá TV channel láti iléeṣẹ́ wa àyẹ̀ Ìbílẹ̀ Yorùbá TV channel náà ni mo ti ń kí ń káàbọ̀. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin oníbàárà wa tí ẹ bá wa subscribe sí channel wa tí ẹ ń gbádùn àwọn fọ́nrán fídíò wa ní ọlọ́kan òjọ̀kan. Àtúntìdé lónìí náà nìyẹn gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa láti máa mú fọ́nrán fídíò wa fún ìgbádùn yín. Fọ́nrán fídíò tí ẹ máa wò lénìí ó dá mi lójú pé ẹ máa gbádùn ẹ̀. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tí ẹ̀yin darapọ̀ mọ́ iléeṣẹ́ wa ìyẹn Ìbílẹ̀ Yorùbá TV channel, à ń fi àkókò yìí a fi ń bẹ̀yìn a fi ń rọ̀ yín pé kí ẹ jọ̀wọ́ kẹ́ bá wa subscribe sí channel wa ìyẹn Ìbílẹ̀ Yorùbá TV channel. Tẹ́ bá wa subscribe tán, ẹ má gbàgbé láti click lórí bell notification icon. Eléyìí máa jẹ́ kí ẹ mọ ìgbà tí a bá mú àwọn fídíò wa ní ọlọ́kan òjọ̀kan. Tó gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan láti gbádùn fídíò tí mo mú wá fún yín lónìí. Tẹ́ bá wá nǹkan fìdílé tán o, ẹ wá ọtí ẹlẹ́rìndòdò kẹ́ gbé sẹ́gbẹ̀ẹ́ láti lè máa fi ṣe fàájì ráńpẹ́. Agbára Ọlọ́run ọba mi, nǹkan ò ní ṣe yín, nǹkan ò ní ṣe àwa náà. Àwa alẹ́ máa bá yín náà ni àwa náà yóò máa rí láṣẹ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ẹ wo, ẹ má jẹ́ kí n gba àkókò torí pé mo mọ̀ pé ọ̀fun yín ti ń dá tòlò láti mọ fídíò tí a mú wá fún ìgbádùn yín lónìí. Tó ẹ jẹ́ kí n máa fi èyí ṣe àlọ́. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ subscribe sí channel wa lẹ́ẹ̀kan sí. A dúpẹ́ àmọrírì yín torí pé tí ò bá sí ẹ̀yin kò sí nǹkan tó ń jẹ́ Ìbílẹ̀ Yorùbá TV channel. A lè dúpẹ́ náà lọ́wọ́ gbogbo àwọn tí à ń gbé fọ́nrán fídíò wọn jáde. A dúpẹ́ pẹ̀kun. Ẹ wo, ẹ má jẹ́ kí n dá yín lágara. Ó dàbọ̀ títí dìgbà míì tá a tún fi pàdé. God bless you all. Thank you. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه وناج منهجه إلى يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí a dúpẹ́ fún. Ọ̀gá oore tí Ọlọ́run máa ń ṣe fún yàn láyé òun ni k'Ọlọ́run ó ṣe yàn ní mùsùlùmí, torí pé Ọlọ́run ti jẹ́ kó yí wa nínú Al-Qur'an Karim wípé inna ad-dina inda Allahi al-Islam. Ọlọ́run ní ẹ̀sìn tó jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ òun Ọlọ́run tó wọn tẹ́wọ́ gbà, tí ọ̀sẹ̀ sìn mí mà tó wọn tẹ́wọ́ gbà, òun náà ní Islam. Kí ló tọ́lọ́run fi sọ bẹ́ẹ̀? Gbogbo àwọn ànábì Ọlọ́run pátá látòkèdélẹ̀ kò sí ẹ̀sìn kankan tí kankan mú wá nù wọn ju Islam lọ. Ìyẹn ló fi jẹ́ wípé téèyàn bá lè jókòó dáadáa, Christian ló pèrè ẹni o, ẹni irun tó pèrè ẹni, ìwé tó pè níwèé ọwọ́ rẹ̀ hàn ìní àwọn tí wọ́n tún nímọ̀ ń pa àwé yẹn ni wọ́n tó máa fi sọ fún ọ pé sórí péwé gangan Islam ní sọ. Ṣùgbọ́n lónìí ààrẹ dí àti kàntí ń bẹ lọ́wọ́ wa ní tí másà àti gbé fún wa ni. So à ń fi àánú Ọlọ́run àfi ń bẹ lọ́run. Àdánwò tí yóò bá wa táfi láàṣì Islam mọ́ olórí àdánwò ni ó Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí ní kọ̀ọ̀kan wa. Ọlọ́run wá ní wa man yabtaghi ghayra al-Islam dinan. Ọlọ́run ní ẹnikẹ́ni man yabtaghi ghayra al-Islam dinan, ẹni tó bá ilé wá ẹ̀sìn mi tó yàtọ̀ sí Islam, tó mú ẹ̀sìn mi wá sọ́dọ̀ Ọlọ́run tó yàtọ̀ sí Islam, falan yuqbala minhu. Ọlọ́run lòun ò ní gbà lọ́wọ́ rẹ̀. Tí ó bá wá gbà, tí ó tẹ́wọ́ gbà lọ́wọ́ rẹ̀, tí ó tún fìyà jẹ ọmọ sẹpẹrẹ tí a ń kọ̀ síyàn lọ́dọ̀, ó ì tún ṣe díẹ̀. Ọlọ́run wá ní wa huwa fil akhirati minal khasirin. Tó bá wá dijọ́ ògbódàlì kíámà nínú ẹni òfò onírú ẹni bí ọ wà. Allahumma la taj'alna minal khasirin. Ọlọ́run má ṣe wá nínú ẹni òfò láyé ń bì àbíjọ́ ògbódàlì kíámà. Lẹ́yìn ilé àtọ́rọ̀ àlékún kí àti ìgẹ̀ fún asọ́jára Nábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkí Ọlọ́run kó máa bá ànábì àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwa mùsùlùmí tí à ń tẹ̀lé jùpọ̀nà tí ànábì wa sallallahu alaihi wasallam tó fi ilẹ̀. Àyàn ọmọ ìyá nínú ẹ̀sìn, a kí gbogbo wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Lẹ́yìn ilé, alhamdulillah, àwẹ̀ ṣe blogger tí ó máa
búyàn tàbí tí ó máa ta sí personality yàn alhamdulillah wọn ò fi yàn rán wa ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ti ní í ṣe pẹ̀lú wàláhì àní ìdákẹ́ mo tó fọba tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra wàláhì àní ìdákẹ́ àfi ń tá ọba dá wa lójú tá a bá rí ẹ̀rí rẹ̀ ńlọ́kù ní ntọ́fà sísọ ọ̀rọ̀ yìí mo fẹ́ kí gbogbo àwa tí a bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ àtàwọn tá a tún máa padà wò ó onílàákàyè ni mò ń bá sọ̀rọ̀ èmi ọ̀bá ọlọ́gbọ́n sọ̀rọ̀ ọlọ́gbọ́n yọ wọ̀ná onílàákàyè ni ọ wà lìjànnà tọ́lọ́mọ bá lẹ́kọ̀ọ́ lọ́ba ń sọ̀rọ̀ onílàákàyè ni máa ń bá wí ọlọ́gbọ́n ọmọ dọ́gbọ́n sí yọ ọmọ dọ́gbọ́n sí wọ́n ní a máa mutí ni bọ̀ tó ń fẹ́ fi lé kíba ní ọgbọ́n lọ́gbọ́n kò ní làákàyè Qur'an èsì bá ọlọ́gbọ́n sọ̀rọ̀ onílàákàyè ni ń bá wí mo fẹ́ ká fi ọgbọ́n làákàyè ká fi gbọ́rọ̀ dáadáa ní àná mo máa ń ṣe program láàrin 8:30 sí 9:30 lórí kíni lórí tó ní í ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn ibi táwa ń lọ́nù Islam jìnnà gan so tó ní í ṣe pẹ̀lú àgbọ́yé ẹ̀sìn bó la ṣe kírun bó la ṣe gbogbo ẹ̀ la máa ń sọ mo wá sọ nínú program tí mo ṣe lánàá tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ sísin òkú ìyìnbá títún ọ̀rọ̀ yìí sọ mọ́ mo ti sọ nínú program yẹn torí kó kú bí 1 hour tí máa bẹ̀rẹ̀ program òun ni mo tó rí fídíò sí professor tó lọ sọ̀rọ̀ níbi èrè àsàlátù àbẹ̀wò ní àpè ní òtí ẹ̀ mú kọ rẹ̀ gan ìkànnì àwọn tí sà ń kọrin tí wọ́n ní bóyá wọ́n fẹ́ ṣe lọ́ńchì wọn pe professor kan ṣùgbọ́n tí Sunday Igboho la kọ́kọ́ gbọ́ tí gbogbo ayé sì rí tó rìn jìnnà bí wọ́n ṣe kọ̀rẹ́ẹ̀tì professor fídíò tí professor yẹn kọ jáde èmi ò rí torí ẹ̀ ló dé keep silent torí pa àmọ́rú tí prof yẹn sọ ṣùgbọ́n lánàá bí mo ṣe rí lánàá àná lẹ́nìkan tó sẹ́ndì ẹ̀ sí mi àná tí ń ṣe bánà ní on the 1 December bí oní 2 on the 1 December lánàá oní ní 2019 àná lèmi rí lásìkò mọ́ gíríbìn tó bọ̀ lẹ́nìkan sẹ́ndì ẹ̀ sí mi mo wá gbọ́ nígbàtí mo wá gbọ́ ohun tí prof yẹn sọ níwọ̀nba bíi tèmi rí bí fídíò mo rí i pé kò yẹ olóyè Sunday Igboho kó bú prof kí nìdí mo sọnù prógámù mi lánàá ìyìnbá tí wàá tún ọ̀rọ̀ yìí repeat so mo kàn sọ lọ yìí pé Ọlọ́run kàn fẹ́ fi Sunday Igboho dójú ti ẹni yẹn ni kí nìdí torí pé prof yẹn náà ọ̀rọ̀ tí a ń sọ kò tó wàláhì afẹ́ni tó bá fi àbòsí gbọ́ lókù níwọ̀n bá fídíò tí a ń sẹ́ndì o ẹni tó bá fi àbòsí gbọ́ lókù wọn ò bú Barrister ń bẹ̀ wọn ò ṣépè fún wọn ò sọpọ̀ máa náà ni ìntẹ́ni ń sọ níwọ̀n bá ń tẹ́mi gbọ́ ni pé ẹ̀yin tẹ́ ń ṣeré ẹ̀yin tẹ́ ń kọrin ẹ̀yin ni Ọlọ́run rán sí ayé pé ká ẹ máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ sáyé ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣeré àjẹ́ ẹ má yẹ àjẹ́ lójú ayé tẹ́ ẹ bá ṣeré èmèrè ẹ má yẹ èmèrè lójú ayé tẹ́ ẹ bá ṣeré ológun ẹ má yẹ ológun lójú ayé ẹ má pọ̀fọ̀ wọ́n ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn lọ wọ́n wá ní bọ̀dá mi gan Alhaji Sikiru Ayinde Barrister ní early 90s nígbà táwọn pàdé ń bi occasion kan àwọn sọ fún kí àbọ̀dá kí ló dé tẹ́ fi ọ̀fọ̀ ẹ má fi ọ̀fọ̀ àbẹ̀gbẹ́ ẹ má fi kún orin Ọlọ́run ti gbé yín ga bí wọ́n ti sọ nìyẹn pé Ọlọ́run ti gbé yín ga pé àwọn sọ fún ọ báwọn prof yẹn tó wá ń kọ àwọn orin tí Alhaji Barrister kọ́ ń gbà náà pé àwọn wá bá wọn sọ̀rọ̀ pé àkíní yẹn máa ń lẹ́yìn wọn ò sọ jù bá ń lọ nínú fídíò tèmi rí tó bá jẹ́ pé n tí à ń sọnù mo wá sọ nínú prógámù mi lánàá yìí pé intanet sọ kò tó kọ lẹ́tọ̀ sí Sunday Igboho kọ́kọ̀ rẹ̀ tí wọn torí pé kìí ṣe mùsùlùmí Yorùbá ní tójú akátá léwó kìí ṣẹnu adé láti gbọ́ ẹnìkan ò ní sọ pé ọ̀dà Bọ́lájí Sunday Igboho bí Sunday Igboho bó ṣe kọ̀rẹ́tì prof yìí àfẹnitẹ́sìn òye mo wá ní ṣùgbọ́n prof yìí gangan wọn ò dò déédéé o kí nìdí ni pé wọn ò sọ pé orin ọ̀dà àwọn náà bá kí orin gbogbo ọjọ́ téèyàn bá ti wá fẹ́ fi ọwọ́ bo òdodo tọ́lọ́run mọ́lẹ̀ ẹni tí ò tó yàn lọ́lọ́run wọn fà yọ láti lè fi yẹ̀yẹ́ yàn torí àwọn náà sọ pé orin ọ̀dà stáǹdì tiwa nu ọtí ọlọ́run kọ̀tí ọlọ́run stáǹdì Islam nu haramu lórin gbígbọ́ tí wọ́n bá ti lùlù sí
àbọ̀ sọ̀rọ̀ ọ̀nà ẹ̀sìn mi inú Islam tiwa Islam ò sọ pé ká lọ dá sọ̀rọ̀ ẹ̀sìn mi ìwọ náà mọ̀ bá dá sí ọ̀rọ̀ ẹ̀sìn títí wa tí olóyè Sunday Igboho nu mo ti sọyún lánàá kó tó di pé àwa ń rí àwọn àfa tí ń jáde láyé èmi ẹsẹ̀ ń wo ni wọ́n lè ti jáde tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀rẹ́ ní nǹkan tó sọ ṣáájú mi so mo sáà rí ẹkẹ ìkáwọ́kọ́ sọ̀rọ̀ ó pe rẹ̀ ní Al-Bayani ó sọ pé kí olóyè Sunday Igboho kí wọ́n ṣe correction prof nu Islam oníkíní kan ó tún wá sèmí padà wípé àwọn tó wà ní prógámù wọ́n ti peun wọ́n ṣe gbá wọ́n ṣàwo wọ́n sọ pé prof yẹn náà wọn ò kó ti àyà Kùránì mùsùlùmí ẹ bẹ̀rù Ọlọ́run mọ̀ ń bọ̀ bí ọ̀rọ̀ ti yín o ìkan náà bọ́ta ó ní ohun àlè àrírí ó ní tí Sunday Igboho ṣe dá torí pé bàbá ànàbí òkú àbárẹ̀ nkẹfẹ̀rí ànàbí Ibrahim ó tún ń ṣàdúrà fún bàbá rẹ̀ tó ń ti bó ṣe jẹ́ pé kí lórúkọ rẹ̀ ká ní òṣùlùbù dáwà torí ìtẹ̀yìn àfáàn àti irú yín míì tó lè fẹ́ jáde lójú wọn á fẹ́ sọ̀rọ̀ yìí tí olóyè Sunday Igboho nù kọ́kán wọn á sì mẹ́rìíwá gbogbo ń tẹ́ wá sọ kì í ṣe torí Islam lẹ fi sọ ẹ̀ ń bẹ̀rù ni ká ti sáré sọ̀rọ̀ láàárọ̀ ká ti ń jẹ ìrọ̀lẹ́ ẹ̀rù lẹ́bà in tó sì fa o náà ni pé ẹ̀dùn déédéé mùnàfíkì nìyí gbogbo ẹni tó bá sọ yí pé ọ̀dà alẹ́ lórí ọ̀rọ̀ yìí tí prof bá ṣe mọ yọ mistake prof ike àwọn gan ọ̀sáǹdì torí pé àwọn tí ẹ̀ ń wulẹ̀ pé wọ́n ti mọ irú ẹni ọ̀rọ̀ táwọn ọgbọ́ pé ẹni tí ó sọpọ́ọ̀tì ní táwọn ó ṣe ni wọ́n ó pè ẹ sì máa ní ẹjọ́ àwọn bàbá yín so ẹ máa lẹ́ ẹjọ́ àwọn bàbá yín àwọn àfáwà gan tiẹ̀ wà lórí program so ẹ máa lẹ́ ẹjọ́ àwọn bàbá yín làwọn àfáà ń dá sí wọn orin kíkọ àmùdírù ti sọ bẹ́ẹ̀ orin kíkọ so aráàmù ni ẹ máa lẹ́ ẹjọ́ àwọn bàbá yín ń jò ní àwọn olórin láyé iṣẹ́ Adam tí wọ́n pè wọ́n síbi kí lórúkọ rẹ̀ níjọ́ ní ẹ̀ka bàkámọ̀ ní ìṣirú rẹ̀ kẹ́ẹ̀dá ẹ tó bá ti á di bíbò míì ẹ máa yí rọ ẹ̀yin àfáà tẹ wá jáde bá ń wá alukurani bá ń wá Quran kan ọ̀rọ̀ Islam pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀rí ni bá ń gbé Quran ọ̀rọ̀ tí ń gẹ́gẹ́ mo fẹ́ sọ sí Sunday Igboho kò sí ń tọ́kàn kódà káàfáà yẹn ọmọ ní òṣùlùbù dáwà tẹ́ ẹ bá ní ìtara ẹ̀sìn wàláhì yẹ kó lè dójú tì yín ìpè ẹni tí èsì mùsùlùmí wá ń bá ẹ wá gbogbo yín wá ń sọ̀rọ̀ yìí pé sẹ́rí ọ̀rọ̀ Islam káwọn máa pe kèfèrí káwọn máa dákọ̀ kíníkà ogun tó wà nínú Quran ibi tẹ́ ń pèpè lọ ni pé ká máa pa àwọn kan rẹ́ nínú Quran ká máa sọ̀rọ̀ lọ́bẹ̀ gbogbo tó bá ti lé mùnàfíkì ní máa ṣe báwọn kò sì lè dùn wá fún yín irú yín náà lẹ fúnrú olóyè Sunday Igboho ní chance nígbà wọn ti wulẹ̀ tí ń kẹ́yìn àáfàá kan mọ́ di ẹbọ síbi ń tà ń pariwo nu wọ́n ti ń ka yín mọ́ di ẹbọ ẹ̀ lè wúlò ẹ̀ lè níyì mọ́ ṣebí tó bá jẹ́ pé abátijọ́ ń bára wá wíbà máa gbọ́ wáyé dáadáa mùdírù ajígini ní ẹ̀sọ́ wọn ni àsọpá páyọ̀sì àsọpọ̀ olùbẹ̀rù Ọlọ́run ni wá àsọpá níbi tá a ti ń ṣẹ̀ kì í sọ fún yín pé àsọ yín pé níbi tá a ti ń ṣẹ̀ intálùsù náà ń sọ fún yín ni pé àsọ pé àmọ́tán àwa náà níbi tá a ti ń yapọ̀ Ọlọ́run kò sẹ́ni tí ò níbi tí ti ń yapọ̀ Ọlọ́run kò sí ṣùgbọ́n àpèpè lọ́bí tá a ti ń yapọ̀ Ọlọ́run number one o à ń bẹ ni tá a sì lè sọ́ta pé ìwọ náà èmi náà mọ̀ gbọ́rọ̀ ń bí àdéhùn mi ni pé ẹ̀yin bọ́ tẹ̀ ń polówó oògùn ibi ìyapọ̀ Ọlọ́run ti yín odi ẹbọ ni ẹ ń bá tó Ọlọ́run bá fi àdánwò bí ìyapọ̀ Ọlọ́run rẹ̀ síbi ẹbọ káràánú Ọlọ́run tó bá ilé kú lórí ẹ̀ ibi bídíà ò ní ìyapọ̀ Ọlọ́run yín wà àdàdálẹ̀ nú ẹ̀sìn àwọn nǹkan ńláńlá méjì tó lè sọ̀rọ̀ lórí ibú wájú Ọlọ́run sáfàlùsùn náà àsọpá àdáa ni àtẹ́yìn ọ̀bọ̀ wa máa sọ́yà máa kẹ́ ẹ máa wo ọkùnrin aláàlùsùn náà wọ́n ṣe nǹkan báyìí o ṣé n tó lòun ṣeun tẹ́ ẹ lọ tatọ́sílẹ̀ ti wò ń kọ̀rọ̀ tẹ́ ẹ rí pé ó ṣe nǹkan báyìí ṣé ó pèpè sí àbàpọ̀ àwọn èèyàn síbẹ̀ ó náà ń tì lójú kọ̀ọ̀bẹ̀ káwọn èèyàn ọmọ náà kò sí tọ́kàn wọn pẹ̀lú èèyàn ẹ̀yìn pèpè sí bí ìbàjẹ́ ni ẹ̀ ń sọ lórí kíní ni káwọn èèyàn máa sín gbẹ́rẹ́ arọ́bí ẹ̀ ń sọ káàkiri ni ẹ̀ sògùn ẹ̀ lo àkàbá ẹ̀ lóńdè ní tẹ́ ń sọ nìyẹn ibi tí wàhálà ti dé gangan tá a ti sọ pé tó bá jẹ́ mùsùlùmí ó jẹ́ mùsùlùmí má jẹ́ mùsùlùmí ẹlẹ́bọ
tó tó wá mọ́ mọ́gùn tó bá ti lé ń sóògùn tó ń ṣe ṣíríkù tó mú nǹkan mí mọ́ lọ́n wallahi ṣe mùsùlùmí in tí ọ̀wọ̀ ayé yín gbogbo ẹ̀yin àfáà tó wá jẹ́ yí pé àṣírí yín ti tú Ọlọ́run tú àṣírí yín nínú Al-Qur'ani Karim àwọn ọkà àyà Kùránì fún ọ gbogbo ẹ̀yin tẹ́ ń padà olóyè Sunday Igboho ẹ máa ń rò pé àwọn àfáà yìí wọ́n fẹ́ sọ̀pọ́ọ̀tì yín kódà kọjá páwọn èèyàn yín ló pè wọ́n pé ẹ change ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn wallahi wọn ò sọ̀pọ́ọ̀tì yín torí owó tí wọ́n gbà ní iyì ni ẹ ń wá tí a bá ń wá òótọ́ ọ̀rọ̀ tí èsì pé wọ́n fẹ́ wáyé ọmọnìyàn tí wọ́n fẹ́ wáyé sọ́dọ̀ Ọlọ́run kí wọ́n sọ òótọ́ ọ̀rọ̀ fún yín òní ọmọ tó padà já sílẹ̀ ń tẹ́bà fún ilẹ̀ sẹ́yìn pé sọ pé àbí àṣà máa ń fún yín lẹ̀ a máa ń ṣe dáadáa sáwọn àfà a máa ń ṣe kíní kan kọ̀tán àwọn bàbá àtàná ò rí báwọn kí n tó káyà Quran tó sọ irú ìṣesí ẹ̀yìn àfà yìí tẹ̀wá ń bọ́ ta ní ìsìn ẹ̀ ń bọ́ tẹ̀wá ń sọ pé n ti tàbá wò ó wọn ò ní uslubu dáwà ogun yóò sì máa bọ́ tẹ́sì máa dákọ̀ uslubu dáwà wọn ò ní uslubu dáwà ẹ wá dákẹ́ lórí ọ̀rọ̀ tẹ̀sìn ẹ̀rẹ́ ta sí Islam kò yẹ kó lè dójú tì yín kò yẹ kó lè dójú tì yín pé kèfèrí bọ́ta ẹni ẹ má dákọ̀ kèfèrí má ẹjọ́ lọ pa gbogbo kèfèrí inú Al-Qur'an nì rẹ bọ́ọ̀ lọ́wọ́ dákọ̀ rẹ̀ gbogbo ẹ̀yin àbátẹ̀ ń pépè lọ bẹ̀rẹ̀ ẹ mà kákàrà máa sọ ẹ fẹ́ lè sọ pé ká lọ yọ àwọn àyà kẹ́kọ̀ọ́ inú Al-Qur'an ká má kà á ojú ń tiyín àti sọ̀rọ̀ yín bọ́ ìwé tiyín ṣe inú Báíbù la lọ ni bí pásítọ̀ Adébóyè bá sọ nǹkan tí ọ̀dà nínú church báwọn Christian wọn lórí ẹ̀sìn tiwọn mùsùlùmí tó bá yọjú lọ ọbẹ̀ yìí tí ẹ bá rí wọn ṣe fún táàfọ̀ ọba tiẹ̀ ní uslubu dáwà Alhaji Sunday Igboho mọ́sọ́lánà ọmọ ń dá sí tẹ̀sìn dáadáa tí ẹ bá pè sí láwọn àfáà tí ẹ bá jọ pè sí àbí ẹ̀hán so ṣùgbọ́n lórí gbogbo dá sí tẹ̀sìn Ọlọ́run ti jẹ́ kó yẹ anybody tí ó bá sí Islam ọwọ́ àánú Kùránì ìwà táwọn àfáà yẹn ọba sọ fún yín olè ni wọ́n fẹ́ gbowó ni ẹ má fún ọ lówó mọ́ kó ọ lọ máa gbó lọ́wọ́ mùsùlùmí ẹgbẹ́ wọn ọyọ wọn sọ fún yín pé dáadáa tẹ́ ń ṣe yóò tó àwọn bàbá àtàná sọ yín o ẹ jẹ́ ń fún yín lápẹ̀rẹ̀ tẹ́ fi mọ̀ pé ẹ̀jọ́ àwọn bàbá àtàná báàbá lè sọ̀rọ̀ lúmi àá sọ̀rọ̀ luwa nìbàdàn so ti yé báyìí àá sọ̀rọ̀ luwa ìkànnù àwọn bàbá wa nìbàdàn tí wọ́n ti kú nínú àwọn àmọ́ọ̀mù tó jẹ́ pé irú wọn sọ̀wọ̀n nílẹ̀ Ìbàdàn òun náà ni bàbá wa níta ọ̀kọ̀rọ̀ àwa máa ń gbọ́ tán wọn àwọn àáfàá wo òsì lè má dà kọ wọn Ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn pọ̀ ìta gbọ́ nínú ìtàn bàbá yìí kọ́lọ́ba lè kọ́lọ́kọ́ bá ní sàlékún kẹrẹ̀ fún wọn kọ́lọ́ba ní kẹ́ wọn jẹ́ òun náà ni pé wọ́n ní Awólọ́wọ̀ ó fẹ́ wá sí Ìbàdàn fún campaign bàbá yìí ló wà ní ìmáàmù Ìbàdàn àwọn àfáà wá sọ̀tàn rẹ̀ fún wa mo fi tí ara mi gbọ́ báyìí ní tafsir kí bàbá yìí ni wọ́n wà ní ìmáàmù Ìbàdàn gbà náà Awólọ́wọ̀ wá fẹ́ wá ìjọ Jímọ̀ lọ́jẹ́ tó wá jẹ́ pé yìí rú tò ní ìní tẹ́mọ̀sán ní ká Islam ní àwọn ṣe kíní kan alọ́gọ́rọ̀ yẹn ẹ̀jọ́ bàbá wọn akin làwọn bàbá akin ni wọ́n olóyè Sunday Igboho tẹ́ ń sọ́pọ́tì yìí lórí pé ọ̀fẹ́ rẹ̀ yí àáfà ẹ̀sìn ọ̀fẹ́ rẹ̀ yí Islam tẹ́ ń sọ́pọ́tì yìí tóun bá ya ojo lójú ọ̀nà ibi tó rìn kò lè débi ó déhun ẹ̀yìn wá gbé kúrà nílò ẹ̀yà ojo àgùntàn ṣeré lè kókò ọmọ bú nìyí ṣèbíṣà olóyè Sunday Igboho máa sọ pé ìgboro làwọn o àwọn èso oògùn àwọn èsì gbẹ́rẹ́ ṣé bẹ́ẹ̀ yẹn ń pariwo gbẹ́rẹ́ ẹ wàá lè ya kíkẹ́ sọ pé olóyè Sunday Igboho ń tẹ́ ẹ sí ọ̀dà àwa tó sọ yín tẹ́ ẹ sí ọ̀dà yọba ń dáa fún yín bàbá wa Shehu Adam lẹ́nìkan kọ sójú kínní bàbá wa Shehu Adam rahimahullah Ọlọ́run bá ní kẹ́ wọ́n sọ fún Professor Pella yí pé idẹ́ tó ń ṣe kò sí inú ẹ̀sìn Shehu Adam sọ bẹ́ẹ̀ fún ẹ̀yìn sí ilẹ̀ ẹjọ́ àwọn bàbá ti yín bàbá wa ń tọ̀ ọ̀kọ́rẹ́ wọn Awólọ́wọ̀ wá fẹ́ wá ọfẹ́ olóhùn ọwà mọ́sálásí Jímọ̀ bóun fẹ́ wá báwọn èèyàn bàbá wa bá sùnà so pé àwọn fẹ́ wá sí Jímọ̀ láti wá ráwọn èèyàn wọ́n ní bàbá sùn sọ pé kèfèrí èdè mọ́sálásí lọ́ọ́dún mọ̀pòdé wà tá a bá kírun tán àwa láwà ọ̀bọ onímọ̀pò sẹ́yìn tò ní lè ṣe torí owó olóyè Sunday Igboho àáfàá kejì tó sọ̀rọ̀ padà àwọn tó wà ní prógámù ti wá pé ó ní ìdí ilẹ̀ ní ẹ mọ́ fún lẹ̀ ó yẹ kó lè sọ fún yín pé ń tẹ́ ẹ sí ọ̀dà tó bá sọ bẹ́ẹ̀ yìí ò ní ẹ mọ́ fún lówó tẹ́ ẹ bá fún lówó a sọ pé ń tẹ́ ẹ sí ọ̀dà ní òfin Nàìjíríà ni àní inú Ìsìláàmù tíá
Yorùbá gan sọ nínú àdìsí Yorùbá bí ò tiẹ̀ ní sanad wọ́n ní tẹnu akátá bá léwó kì í sẹnu adìẹ láti gbọ́ tí àáfà bá ṣe mistake kèfèrí kọ́ ní ọkọ̀ rẹ̀ ti àáfà mùsùlùmí àáfà ẹgbẹ́ kódà ordinary mùsùlùmí kọ́ ní ọlọ́kọ̀ rẹ̀ ti àáfà ni ó fi àyà Kùránì ṣe kí ni ó fi correct àáfà kì í ṣe ordinary ọ̀dọ̀ ọmọ tó kọ́ ní ọ̀sàrẹ́ bọ́ta àwọn àáfà ẹgbẹ́ ara wọn ni wọ́n pè wọ́n pé ń tẹ́ ẹ sọ yìí kọ̀bà tí rí báyìí kọ̀bà rí báyìí kọ̀bà rí báyìí kọ̀bà rí báyìí àpèjúwe àkọ́kọ́ nù o nínú tẹ̀táwà tó gbọ́ àáfà àtiwá àti dákọ̀ tí ṣe Adam kó lè bá wọn káwọn àáfà àtiwá akẹni wọn bàbá wa Àgbànímádùlẹ̀ Arọ́bí ọlọ́mbá ní kẹ́ wọn nínú tẹ̀tà gbọ́ ànídàkọ̀ ọba ayé ìgbà náà àmọ́ wọn àgbọ́ nínú tàn táwọn àáfà wa sọ fún wa pé wọ́n jẹ ọba kan nìbàdàn ọba ẹ̀ mùsùlùmí sì ní tẹ́lẹ̀ nígbà wọn àfi jọba ọwọ́ á lọ gbé ọ̀sẹ̀ méje àbẹ̀wò lẹ́ máa ń gbé àwọn ọba yín bàdàn so tí wọ́n máa ń gbé wọn lọ gbégbọ́ ọ̀sẹ̀ méje ọlọ gbé nígbà wá gbé gbà wọn yọ wà wájímọ̀ náà yọ wà celebrate pé òun ọjí àfáwà tó wà ń bẹ̀ wọ́n ní níjọ́ náà pé jímọ̀ àkọ́kọ́ tó bọ́ wà kí wọ́n ní bàbá ti jókòó báyìí tí ẹ ti ń gbọ́ túbà lọ́jà àbá bí ọba ń ṣe dé ọ̀nà ẹgbẹ́ wọn lórí ààyè sí ó ṣe jókòó báyìí àbákàn mú agbádá wọn ni wọ́n kàn fi bo imú báyìí àfáwà tó tẹ̀lé wọn náà sáwọn wò pé kí aláàdé sẹ́nìkan so mọ́sálásí ni ta lọ́ so kí ló ṣẹlẹ̀ àwọn bàbá sáà dágbádá bo mú báyìí wọ́n nígbà tí máa mú ṣe útúbà tán tí wọ́n ó kírun bí àbá ṣe dìde nu pé anakala bàbá wa ń ta ọ̀kọ̀rọ̀ náà wọ́n ti ní wà ní mọ́mù gbà náà ọlọ́run bá mi kàn bàbá yìí àwọn akẹ́ àfáànù ẹ̀yin ọ̀lẹ́ ẹ̀rẹ́jẹ̀ẹ́gbẹ̀rẹ́ ẹ̀yin nìkẹ́kẹ́ ìkímọ̀ dáwà sẹ́yìn àfáà tẹ́ẹ̀rí ara fi pé yìí gbogbo yín pèkúpè kọ́lẹ́ ń pè tẹ́ẹ̀rí ké ó sọ lẹ́nu ẹ̀yin àgùntàn tó fẹ́ rólé kòkò yọ balẹ̀ jẹ́ bàbá wa yìí bàbá wa wá sọ fún wọn pé anakala ẹ̀dá ko ṣé àwa jàmá wọ́n ní gbogbo èrò ti dìde mọ́sálásí o sáwà jàmá ni kí a fi mọ́sálásí lẹ̀ fọ́ba yín sẹ́ ẹ mọ̀ pé wọ́n ní à ń lọ bí ọ̀sẹ̀ méjì lánàá wọ́n ti di kèfèrí nígbà tí lọ gbégbá àbẹ́yìn àtọ́bọ́jọ kírun àbọ́ba ni kó fi mọ́sálásí lẹ̀ fún wa wọ́n ní àbáwọn tọ̀kọ́rọ́ ní kò sí nǹkan kan ọba ni kó fi mọ́sálásí lẹ̀ fún wa tí wọ́n fi wọ̀ sí ní Islam padà wọ́n ní gbogbo àwọn èèyàn sì bìlà lọ́jà bàbá yìí tí wọ́n fi àyè lẹ̀ ọba sì jáde lọ ẹlòmíì ní ilé sọ pé ẹ̀wọ̀n Islam ní apá kìíní kalẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ alikiyama ṣe báwọn bàbá tá à ń sọ yìí gbà àwọn ńgbọ́ Ọlọ́run ni wọ́n kú láyé wọn kú ẹnìkan kọ́ lọ pa wọn àsìkò wọn tó wọn lọ ọmọ sí o èyí tí ò jẹ́ káwọ̀ sọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ mọ́kàrá sọ lórí program náà nìké prof yẹn gẹ́gẹ́ ọ̀sọ́ kó ní ọ̀dá náà n tí ẹ kẹ sọ ọ̀rọ̀ lajẹ́ barista tí ẹ ń sọ pé wọ́n pọ̀fọ̀ nígbà káwọn dẹ́sù bá wọn sọ̀rọ̀ ẹ rí i pé bí ọ̀rọ̀ pé mo ní àbọ̀dá mi nkẹ̀kẹ̀ bọ̀dá mi tí ẹ sọ pé mo ní ẹ má fọkọ̀ fún kíní kan mọ́ o gbogbo yín wá bọ́ta ẹ̀ ń pèrè yín ní barista fans mùsùlùmí ló sì pọ̀ jù nínú yín kí ló tẹ̀ fi ní ànábì fans wọ́n ń bú ànábì ẹ̀ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ìfẹ́ ẹnìkan tọ́jú lórin ẹ wá mọ̀ ké ànábì ní a máa sọ̀rọ̀ òkú ànábì ní a máa sọ̀rọ̀ òkú ṣé ẹ lè kóòtù àdìsí wọn ṣé bí gbogbo èèyàn bí dà tẹ́ ń pariwo pa ànábì ní a máa sọ̀rọ̀ òkú yìí ṣé bí mọ̀mú Bukhari tẹ́ kórìíra síbi lọ́gbà díìsì tẹ́ ń sọ̀ wá kò sí ẹlòmíì náà àwọn àfáà tó gbà wá Imam Bukhari lọ́gbà wá ike la tasubbul amwat fa innahum qad afdaw ila ma qaddamu tún rí ka mọ́gán ànábì ní ẹ má máa bú àwọn òkú bí bú àwọn òkú lọ́sọ kò sọ pé ẹ má sọ̀rọ̀ wọn ẹ má máa bú wọn pé sẹ́ẹ̀rí pé lágbájá báyé tó bá jẹ́ mùsùlùmí ẹ má bú mọ́ ẹ fọ̀rọ̀ rẹ̀ lẹ̀ sí ẹni yẹn bú wọn ni sẹ́ni tó sọ̀rọ̀ bú wọn ni ṣé prof yẹn ìmọ̀ ọkọ̀ prof yẹn ìmọ̀ wọn rí èrí láyé o ó lè jẹ́ra wọn náà níyìn o ó lè jẹ́ pé ara yẹn oní bídíà náà ní nǹkan kan o ìmọ̀ wọn rí ìmọ̀ profile wọn ìmẹ́nìtì ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀sìn ló jẹ àwa lógún ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jà fún personality yín anybody tó bá wọ ọ̀bọ̀ta kọ̀ bá máa ṣe fídíò ọ̀bá làálì ní kó bú dádì ní kó bú kíní kan wallahi kọ̀ kàn mí lẹ́yìn tí mo ti sọ ẹ̀kọ́ kàn mí tọ̀ wá ń kọ̀dọ̀ lójú kéwù ni ó já tú ayé àkùrà ní tọ̀wọ́ abáyín wí
mo ti ní wọ́n bá ń gbé Kùránì Suratu Nisa Ọlọ́run sọ̀rọ̀ yín nínú Suratu Nisa Kùránì kí ni Suratu Nisa tọ́ráwé fi Kùránì kí ní kan ha kí o ní ẹ má bínú o àwọn èsè olóyìnbó àwọn olóyìnbó wọn máa ń sọ Kùránì chapter n tí a fi kọ́ wa láti ilé kí ó jọ mọ́ wa láàánú o ok Kùránì chapter 4 torí ẹ̀yin tẹ́ ní kíní ẹ lọ wọnú Kùránì lọ wà ẹ lọ gbé Kùránì yín ẹ̀yin tẹ́ ní English a máa ń sọ fún yín ẹ lè fi English gbọ́ Kùránì yìí pátápátá òsùnmọ̀ kọ́kẹ́ sun yín mọ̀ sùnmọ̀ díẹ̀ ní o tó ti yé báyìí kẹ́ má bàa ya ẹ lọ gbé láti àyà 137 mo ti fẹ́ gbé Kùránì ni ẹ̀yin tẹ́ ń sọ fáwọn yẹn ni pé wọ́n máa ka ẹ̀yin tó wà ní Al-Kùránì jáde má bì kọ́ máa sọ jáde ọ̀rọ̀ yín òní mo á fẹ́ sọ àṣírí ẹ̀yìn àfáwọn ọlọ́run ọba àlekẹ́ ọlá ní bàdà a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ní innal ladina kafaru innal ladina amanu ọlọ́run dájọ́ àwọn olùgbàgbọ́ òdodo thumma kafaru ó ti gbàgbọ́ tẹ́lẹ̀ ó tún di kèfèrí ọ̀rọ̀ yín ló fẹ́ sọ sẹ́rí nínú nǹkan tí máa ń gbé yẹn jáde kó nínú Islam kì í ṣe mẹ́wàá ìntí àfáwà Muhammadu bin Abdul Wahhab ká tí a ní mẹ́wàá yẹn lójú gbóǹtarìgì ojú mẹ́wàá lọ nínú rẹ̀ àwọn àfáà kà ọ̀fẹ́ tó bíi 25 nínú tí àfáwà Muhammadu bin Abdul Wahhab tí wọn ọ̀kà mọ́ ìkànnù rẹ̀ ní nifaq akálàṣe àwọn àfáà ní tá a bá wo mẹ́wẹ̀ẹ̀wá wọn gbogbo yòókù tá a bá fẹ́ máa kà ó lè rí bí kan ráríwọ̀ nínú mẹ́wàá wọn ṣùgbọ́n nínú tí wọn ọ̀kà oníkéyìn ò tó gbà pánàbí mi ń bẹ lẹ́yìn ànàbí ẹ̀ ń bá ti gbà pánàbí mi ń bẹ tó tún lè ṣòfin ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ kèfèrí ni ó sì jáde kó nínú Islam kódà kó máa kírun wọn èèna àkọ́kọ́ ń bẹ nínú tí Muhammadu bin Abdul Wahhab dákọ ó ní nifaq ojú èjì tó jẹ́ pé ló ti kó bọ́pọ̀lọpọ̀ yín lónìí ẹ̀yin tẹ́ pẹ́ra yín láàfà ẹwà ń dọ́gbọ́n àṣírí yín ti tú Suratu Nisa lọ́lọ́run fi tásìrí yín ọ̀rọ̀ ẹ̀yin mùnàfíìkì ló fẹ́ sọ torí tí ń gan mọ́ lọ fi ṣe fídíò tí mò ń ṣe torí ti yín ẹ̀yin àfà búkún torí ti yín ọ̀rọ̀ Sunday Igboho ọ̀kan wa ọlọ́run ní innal ladina amanu thumma kafaru ọlọ́run dádájọ́ àwọn tí ń láwọn gbọ́lọ́ngbọ́ ẹ máa pariwo kíní nìyí àfà nìyí ẹ wàlíyí ọlọ́run nìyí wàlíyí ọlọ́run dà wàlíyí ọlọ́run máa bọ́lọ̀ ń bínú níbi tó ayẹ kó ti bínú èèyàn tó ń sọ pé odidi professor ẹ tiẹ̀ ti já wèrè so inna lillahi wa inna ilaihi raji'un kí ni àbá yìí sọ tó báyìí ẹ fi bẹ̀rù Ọlọ́run gbé ní tẹ́ máa ń kọ́mẹ́ǹtì ṣé ọgbọ́n lẹ́gbọ́n ni abẹ́ẹ̀ni làákàì ní Islam ń bá sọ̀rọ̀ náà kí ni bàbá yìí sọ á ní ọ̀sẹ̀ wá sí kò fi àyà Kùránì sí ṣé ògbóyin náà máa ń fa àyà Kùránì sí kì ní ṣe bẹ́ẹ̀ máa ń dẹ́ma lójú agbo náà ni ọ̀yá kí ló tó wí síbi ilẹ̀ máa ń ranjú káàkiri tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó ṣe àdìsí tẹ̀sí àwọn tí pẹ́ ní kò fa àyà Kùránì sí ṣebí tó ọmọ Ísírẹ́lì lẹ́yìn náà máa ń sọ ṣe bá lùsùn náà ni máa ń kó ti àyà Kùránì sí máa ń kó ti àdìsí Ọlọ́run ní innal ladina amanu thumma kafaru thumma amanu thumma kafaru wọ́n gbọ́lọ́ngbọ́ wọ́n tún ṣe kèfèrí wọ́n tún gbọ́lọ́ngbọ́ wọ́n tún ṣe kèfèrí Ọlọ́run ní lam yakunillahu liyaghfira lahum Ọlọ́run ò ní forí jì wọ́n tí wọ́n bá ilé kú lórí rẹ̀ máa gbọ́ o èyí tí dèbí mọ́ ń lọ o mọ́ kàgbé láti wala liyahdiyahum sabila Ọlọ́run lòun ò sì lè fọ̀nà mọ́ wọn láyé torí pé wọ́n fi ìmánì hàn wọ́n fi kúfúrú sínú ni ọ̀rọ̀ yín lọ́lọ́run wá sọ kí lọ́lọ́run wá wí fún Ànábì Ọlọ́run ní bashiril munafiki wọ́n fẹ́ fún yẹn nírò yà Ọlọ́run tó wá ní kó fún nírò tẹ̀bùsírù ròdùnú sí ni Ọlọ́run ní ìwà Ànábì máa bá ń fún àwọn munafiki àwọn hypocrite máa bá ń fún àwọn olójú èjì tẹ́ máa rò para wọn ní ara wa ni wọ́n tí wọ́n sì ń ṣe nǹkan míì Ọlọ́run ní bá ń fún wọn nírò yà wípé ìyẹ́ ẹlẹ́tẹ̀ lérò ń bẹ́ńlẹ̀ o kí ló wà bí anna lahum adhaban alima ìyà ẹlẹ́tẹ̀ elérò ń bẹ́ńlẹ̀ fún wọn ọlọ́ni kí lọ́rọ̀ tó lọ fi ròyìn alladhina yattakhiduna likafirina awliya àwọn tó jẹ́ pé kèfèrí ni wọ́n máa mú lọ́rí ayò wọ́n máa mú kèfèrí lọ́rí ayò oní àmọ́dàkọ kèfèrí mọ́ gbogbo káàmà sọ àwọn kan ní kèfèrí ọlọ́run bá tọ́ dáhùn òpin kèfèrí mọ́ ń bọ̀ alladhina yattakhiduna likafirina awliya àwọn tó jẹ́ pé ọ̀rẹ́ ayò tí wọ́n ò ní láyé kèfèrí ni min dunil mu'minina wọn ò ní sọ́pọ́tì mu'mini kèfèrí wọn máa mú lọ́rí ayò Ọlọ́run wá béèrè èmi náà wá ń béèrè lọ́wọ́ yín ayabutaguna indahumul izzata
ṣé ẹ̀ ń wá yìí ni ẹ̀ ń wá agbára ni ẹ̀ ń wá agbára lọ́dọ̀ Sunday Igboho ẹ̀ ń wá yìí lọ́dọ̀ Sunday Igboho orí yín ò pé ayabtaguna indahumul izzata ṣé yìí náà lẹ̀ ń wá agbára lẹ̀ ń wá ọlọ́nifa innal izzata lillahi jami'a ọlọ́run ló ní yìí lọ́lágbára ẹ̀ sì wá agbára lọ́dọ̀ ọlọ́run ẹ̀ sì wá agbára lọ́dọ̀ ọlọ́run irú ẹ̀sìn wo lẹ́ ń ṣe ẹ wá dákẹ́ ẹ sọ̀rọ̀ ọlọ́run wá ní wa qad nazzala alaykum fil kitabi ọlọ́run náà ti wá sọ̀kalẹ̀ fún yín o nínú Kùránì pé an idha sami'tum ayatullahi yukfaru biha wa yustahza'u biha àwọn mùnàfíkì tí ẹ máa gbọ́ ayé ọlọ́run tí ẹ máa gbọ́ báyìí wọ́n máa fi sí yẹ̀yẹ́ ni wọ́n máa fi sí yẹ̀yẹ́ wọ́n máa fi pa mí dín kí ni èwo ni Islam ò lé tó bá náà láyé ànàbí nìyẹn alẹ́ yìí sọlùgbàgbọ́ òdodo ẹ lọ sínú suratul Hujurat nígbà t'Ọlọ́run sọ yí pé innal ladina yunadunaka min wara'il hujurat akitharuhum la yaqilun Ọlọ́run ní àwọn tí ń pè wá ànábì Ọlọ́run ní ya ayyuhal ladina amanu la tarfa'u aswatakum fawqa sawti an-nabi Ọlọ́run ní mo pè yín olùgbàgbọ́ òdodo ẹ má jẹ́ kó yan ọmọ ju ohùn ànábì lọ wala tajharu lahu bil qawl ẹ sì má máa jágbe mọ́ kajari ba'dikum li ba'd an tahbatu a'malukum wa antum la tash'urun Ọlọ́run ní kí ṣe yín ó má bàjẹ́ tẹ́sì ní mọ̀ Thabit ibn Qais ó ní ohùn tó lókè ohùn rẹ̀ ohùn tó kíní tí máa lókè ọwọ́ páyà ń sọ̀kalẹ̀ Thabit ó wá kírun mọ́ mọ́sálásí wọ́n bá béèrè rẹ̀ wọ́n ní kí ló dé ó ní ṣé mi ti bàjẹ́ ni torí ìmí l'Ọlọ́run fi sọ àyà kalẹ̀ ẹn tọ́lọ́run ó sọ àyà kalẹ̀ nítorí rẹ̀ ó ń gbà pé torí ìmí l'Ọlọ́run fi sọ àyà kalẹ̀ ànábì ni ẹ lọ bá ń pè wá tí ẹ yàtọ̀ kì í sọ Ọlọ́run sọ àyà kalẹ̀ nítorí rẹ̀ lónìí ẹ̀yọ́ ọmọ ara yà ká ẹ̀mọ́ ní ẹ àwọn tó ti lọ l'Ọlọ́run bá wí kì í sẹ́yìn ṣé ọkàn gidi nu ọkàn tó ti dí pẹ̀tà tó bá wá déwájú Ọlọ́run tó lọ́run bá ní àtàwọn tó ti lọ àtẹ̀yìn ló ń bá wí sọ ọ́ padà wáyé ni ṣé wọ́n sọ ọmọ pé máa ń ṣe rírọ̀n wà lọ́rùn Ọlọ́run wá ní a ti sọ̀kalẹ̀ fala taqudu ma'hum ẹ̀yin mùmínì gidi ẹ má jókòó ti rú àwọn ẹni bẹ́ẹ̀ hatta yahudu fi hadithin ghairi tí wọ́n fi bọ́ síbi ọ̀rọ̀ míì tó yàtọ̀ sọ̀rọ̀ Islam tí ẹ ń bá ń fẹnu kan ẹnu ẹ̀tẹ́ kan Islam tí ẹ ń fẹnu kan ẹntẹ́ pè ní professor ṣé lásán nìyẹn fi máa di professor máa dúdú sacrifice nígbà tó yẹ pé ìlú wa kò recognize ìwé ẹ̀rí ìlú wa recognize ìmọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ lè dára fi pé tẹ́ẹ̀kà bọ́ọ̀ta lásán akálàṣe náà pépà kìíní náà lọ̀pọ̀lọpọ̀ náà ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ bó ti ẹ̀jẹ̀ pépà wàláì wọ́n sọ́fà fún ni wọ́n sọ́fà fún nǹkan yẹn ni so easy ni kẹ́yìn tó ní dìgírí lásán so easy ni àwọn èèyàn wọn bá sì kó lẹ̀ wọ́n lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ẹnìkan kẹ́ jókòó kalẹ̀ yóò àmọ́ sọ yí pé n tí Sunday Igboho ṣe kọ lẹ́tọ̀ sí yóò bá gẹ́sọ́ pé tó ju akátá bá léwó ẹnu adẹ́kọ́lẹ́ ẹ̀ka ti gbọ́ bí sọ́jà bá ṣe mistake ọlọ́pàá kọ́ ní ọkọ̀ rẹ̀ tiẹ̀ sọ́jà tó bá ṣe mistake ọlọ́pàá kọ́ ní ọkọ̀ rẹ̀ tiẹ̀ yọ́yà tó jẹ́ abáńlá yà ni ẹ̀sìn lọ́mọ ta sí tí ẹni bẹ̀rù ẹ̀sìn ni ẹ̀ ń wá mọ́tò àbí ẹ fẹ́ gun mọ́tò yẹn kò ní padà gbòǹjọ́ kan ẹ̀ ní padà kú ẹ ṣọ́ra yín o Ọlọ́run wá ní innakum idhan mithluhum tẹ́ ẹ bá tún jókòó tí wọ́n tí ẹ sì ń ta sẹ́sì ẹ̀yin náà ti dára wọn Ọlọ́run ní inna Allaha dárájú òun Ọlọ́run jami'ul munafiqina wal kafirina sẹ́rẹ́yìn àti munafiki tẹ́ ẹ wà nínú ìsìláàmù àtàwọn kèfèrí Ọlọ́run ń kó yín pọ̀ ni tẹ́ bá dákọ̀ munafiki sọ̀rọ̀ pé inú kèfèrí ló wà ní mùsùlùmí náà ń pè munafiki wọ́n mú munafiku láti bí náfikọ́ ọmọ jẹ́ pé náfikọ́ o lè pè ní kọ́ọ̀sẹ̀ áhù ó fúra tó ń yà fúrò hálíyẹ̀rùgbò ó ní ihò ojúṣe òkété ẹn tí ọba mọ sàádẹ tó bá lọ dẹsà òkété ọgbàbò míì jáde mọ́ lọ́wọ́ ojúṣe rẹ̀ ní lọ́wọ́ ń pè ní náfikọ́ munafiki ní bá ń bì kan ní mọ̀ yọ ọ̀nàṣẹ́ ta ni tó bá di ọ̀nbọ̀ Ọlọ́run ta sì rí yín mọ̀ bọ̀ Ọlọ́run ní òun ó kó ẹ̀yin munafiki àti àwọn kèfèrí òun ó kó yín papọ̀ sínú náà inú náà wo jahannama ni o ká tó má kẹlẹ́ yàn jáde àbí ọ̀rọ̀ dádì mi mọ̀nkáì àbúrò Ọlọ́run Kùránì ni o Suratu Tauba kọ́ ọlọ́ máa wo Ọlọ́run ní alladhina yatarabbasuna bikum àwọn tó jẹ́ pé wọ́n ń dẹdẹ ẹ̀yin mùsùlùmí ni wọ́n ń wò wọ́n ń sọ yín ẹ̀yin mùsùlùmí tẹ́ jálùsúnà gidi
in kana lakum fatihun minallahi tí àránṣẹ́ bá dé látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ́run bá gbóore kan fún Islam wọ́n sọ pé qalu alam nakum ma'akum mùsùlùmí làwọn náà kí ló dé àjọ ara wa ni yín náà ara kan náà jọ ni wá sórí pọ́lọ̀ ti tàṣírí yín Ọlọ́run wa ni wa in kana lil kafirina nasibun tọ́lọ́ ń bọ́ wá ní kíkẹ́fèrè ó ti rí àwùjáre kan péré báyìí lórí mùsùlùmí bí irú tí Sunday Igboho rí qalu alam nastahwidh alaykum wọ́n á máa sọ pé ṣe mọ̀ pé àwa ni àjẹká mùsùlùmí yẹn sọ̀rọ̀ ẹ̀rí ńgbà tí irú wa ti jáde ẹ̀rí pé àwọn afáàkàn kan sọ̀rọ̀ ìtẹ́yìn náà fẹ́ ṣe fún Sunday Igboho nu láyé agbẹ́nu yín sàn àrò gbà Sunday Igboho ẹ má fọ́n lówó olè ní á alam nastahwidh alaykum wa namna'akum minal mu'minin wọ́n wà mọ́ ní sẹ́mọ̀ ẹ̀yìn làjẹ́ àwa làjẹ́ káà àwọn afọ́wà ti sọ̀rọ̀ wọ́n bá ti máa sọ̀rọ̀ lórí Facebook o torí tí lọ́wọ́ jáde ẹfẹ́ fi gbowó àbí Sunday Igboho mọ́ fọ́n lówó olè ní ẹ́ 419 ní ẹ́ àwọn irú àwọn tẹ́ ẹ sọ pé ẹ rí tẹ́ ẹ lẹ́yìn rí káàkiri káwọn àfà 419 sẹ́ẹ̀pẹ́ yìí náà wà London tẹ́ ẹ bá Saidi sọ̀rọ̀ yìí pé àwọn àfà kan ṣe rárá dá nǹkan pé ẹ̀dẹ̀ máa ń sọ ẹ̀wọ̀n pẹ́ kò wọlé lórí prógámù kan náà tẹ́ ẹ lẹ́ ní fídíò àfáà kan lọ́mí tó ti lọ ṣògbó ni iná ni òjè káwọn àfáà oníyí ìṣẹ́jú yín ṣùgbọ́n o tá a bá ní ọlọ́pàá Nàìjíríà ọ̀dà àwọn èèyàn gidi ń bẹ́nu wọn o ẹ má ti torí àwọn àfáà ògbóni àwọn àfáà randanrandan àbáwọn àfáà tí wọ́n jọ ń kọrin pẹ̀lú àwọn Pasuma tí wọ́n jọ ń jó káàkiri àbáwọn kíníkì àsàlátù tí wọ́n jọ ń fìdí ìgbòdì tí wọ́n á sọ ìsìláàmù di ìsìláàmù yẹgẹyẹgẹ kẹ́ mọ́ òkú kò sí kíní o àwọn àfáà gidi ń bẹ àwọn ẹni Ọlọ́run bẹ Ọlọ́run ní wọ́n wà máa sọ pé Ọlọ́ni fallahu yahkumu bainakum yawmal qiyamah tó bá dijọ́ ọgbẹ̀rẹ̀ àlìkíyàmá èmi Ọlọ́run ni màá dájọ́ láàrin yín so èmi Ọlọ́run màá dájọ́ láàrin yín ẹ̀yin dọ́gbọ́n dẹ́mọ́ ẹ̀ńtà ẹ̀jẹ̀ pìrìyà lálìkíyàmá ẹ̀yin àfáwọn ẹ̀jẹ̀ pìrìyà Ọlọ́ni fallahu yahkumu bainakum yawmal qiyamati áyà yìí ni ẹ wá lọ dìmú walan yaj'ala Allahu lil kafirina alalimuminina sabila Ọlọ́run láìlẹ́ ìní máa jẹ́ kí kèfèrí ọlágbára lórí mùmìnì wàláhì Ọlọ́run ò lè sọ̀rọ̀ ká má bà bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rí kèfèrí tó bá yẹpẹrẹ mùmìnì yóò dò déédéé ni láyé ń bì àtijọ́ gbé àríkàmọ́ ìyì tí mùmìnì ní í ṣe mùmìnì ò dò déédéé ni láfi sọ pé prof yẹn náà ṣe mistake ọ̀rọ̀ pẹ́yìn àtàlàjì Barrister sọ̀rọ̀ ẹni ní elia 90 ẹni wọ́n mọ̀ pọ̀fọ̀ ìtọ́ ẹni pé tí wọ́n bá fi ọ̀fọ̀ kórin orin da orin ọ̀dánú ẹ̀sẹ̀ àràmù lórin ó yẹ kẹ́yìn náà ò lè sọ ṣé ẹ̀fẹ̀ kí wọ́n máa bá a pè yín àbí ló wọ́n fẹ́ fún yín wàláhì wọn ò lè fún yín 1 million naira wọn ò lè fún yín 1 million naira ewu wo wọn à fún yín tí ò ní tán kí ni wọ́n fún yín ní owó tí ò ní tán tẹ́ ẹ̀ ní sọ fún ẹ lè lọ ọbẹ̀ tí má pè yín bẹ́ẹ̀ ẹ lè lọ ọbẹ̀ ṣùgbọ́n tí wọn ò fi ní pè yín jọ́ mi ilẹ̀ sọ nítorí aburú tí ẹ ń ṣe pé ń tẹ́ wà yóò kò sí orin nínú ẹ̀sìn ọ̀rọ̀ Barrister kọ̀ọ̀kan yín ṣùgbọ́n àwọn tákà bọ́ta tí wọ́n fẹ́ gbowó lọ́wọ́ olóyè Sunday Igboho wọ́n ti gbọ́ pé wọ́n hálẹ̀ fáwọn àfa ó yẹ kójú tiẹ̀ máa tì yín tó ń lálé yín lójú gbogbo ayé àmọ́ fún yín lẹ̀ mo máa ń fún yín kíní kan alihamudulilayi lówó lọ o ṣùgbọ́n wàláhì Ọlọ́run tó a olówó wo ni ọ sọ bẹ́ẹ̀ àwọn àfa àwọn bàbá kálukú wọn gba ìkú ni sí àwọn ń tọ ọ̀kọ̀rọ̀ ṣé wọ́n ṣẹ̀sìn kú ni wọ́n gba ìkú ni bàbá wa ní má dùn gba ìkú ni ṣé Ádámù gba ìkú ni mọ̀ ń tábíọ́lá fẹ́ sọ sí Ádámù dání bàbá Ádámù ò rí gbogbo eléyìn ro bàbá wa bá kí gba ìkú ni bàbá Kámálì gba ìkú ni ibi táwọn bàbá yẹn bá dájọ́ sí ni sáyẹn yín lè pàṣẹ fáwọn olówó máa bá mọ́ ẹ sì máa lẹ́jọ́ àwọn bàbá yín sẹ́rí pé ẹ̀jọ́ wọn torí wọn ọ̀bá tara wọn jẹ́ lọ́dọ̀ olówó wọn níṣẹ́ wọn lábẹ́nú wọn kọ́ máa ń ké wọ́n sì dúró tì ṣebí jọ lẹ́yìn kó jọ ẹ̀yin tẹ́ ẹ̀ máa ti ń ṣe yìí Ọlọ́run á tẹ̀síwájú Ọlọ́run ní innal munafiqina yukhadi'una Allah munafiki lérò pé òun tan Ọlọ́run ò sì ṣe é tàn wa huwa khadi'uhum Ọlọ́run wa ń dẹ wọn pé ẹ fẹ́ mọ́ bá mi lò èmi náà wà ń fi yín lẹ̀ bá wọn èmi náà máa tìtì ìmẹ́rin kí mùsùlùmí ní láyé tó orí bá dé àyìn mùsùlùmí àjọ pé ẹ mọ̀ síbẹ̀ ṣùgbọ́n tó bá dálì kí a mọ̀ bẹ́ẹ̀ ṣe bọ́lọ̀ lọ́run sí fẹ́ bá yín lò Ọlọ́run náà kọ́kọ́ wá fún wọn ní mọ̀lẹ́ bí ẹni pé mùmínì ni wọ́n gbogbo ojú wọn ò funfun dàrú nígbà tí ẹ bá wá ń lọ tá ń lọ ní mọ̀lẹ́ ọmọ kú pípípí mọ̀lẹ́ àwọn mùnàfíkì wọ́n mọ̀ ní Rabbana atimum lana àwọn ọmọ sọ pé Rabbana wọ́n mọ̀ sọ pé ẹ̀yin mùmínì ẹ dúró unzurna naktabisu min nurikum
ẹjá mú bí ìmọ́lẹ̀ yìí àwọn ní ọ̀rọ̀ Ọlọ́run ti ní lónìí kò sí rú ìbẹ̀ ẹ̀sẹ̀ bọ́lọ̀nù láyé Ọlọ́run ti bá yín lò ìmọ́lẹ̀ ọmọ kú mọ́ yín láàní àwa mùmínì àmọ́ bẹ́lọ́n pé Rabbana atimim lana nurana waghfir lana Ọlọ́run bá ní pé mọ́lẹ̀ wa má ṣe bí tàwọn wèrè yìí o bá ní pé o má jẹ́ mọ́lẹ̀ tiwa náà kó Ọlọ́run ní èmi wa idha qamu ila salati tí ẹ bá fẹ́ lọ kírun qamu kusala wọ́n rojú ní sẹ́mọ̀mìnì nínú munafiki tí bẹ́ẹ̀ mọ̀ kítẹ́ bá wà lóde súnú ọmọ bí a ń pèrún inú ó ti bí yín pé ibi tá a wà gẹ́ kíní kan ibi tá a wà ń bulẹ̀ wà tí ẹ gbọ́ kọ́ mú kùsà ẹ̀sẹ̀ àjẹ́ lọ náà wọ́n kàn lọ kùsàálà nítòròjú Ọlọ́run ní wàhálà yọrọ unanasa ṣé a rí mi lásán wọn ó ṣe ń gbẹ bá fẹ́ wà lórí kíní wọn kò tẹ́sùbọ̀ ọ̀run wọn wù fúrù kọpẹ́ lómi ọ̀lọ́ máa wú máa wú lè bá rò pé èèyàn gidi yín wọn tari kan wájú wọn máa wá wọn aṣọ kan ẹlòmí ọ̀dánlé yóò máa lọ wá wọn aṣọ tí ó fi máa gbá òde káàkiri àtòdé tí ẹ pè yín sí àti tí wọn ò pè yín sí ẹ máa yọjú káàkiri yọrọ unanasa ṣé a rí mi lásán lẹ̀ ń ṣe Ọlọ́run ní wala yadhkuruna Allaha illa qalila ìgbà díẹ̀ bẹ́ẹ̀ ní ẹ sì máa rántí Ọlọ́run ìgbà díẹ̀ ní ẹ máa kí lọ́wọ́ wá pè yín mudhabidhabina bayna dhalika la ilaha ulahi wa la ilaha ulahi Ọlọ́run lójú èjì ni wọ́n ẹ̀ lè pẹ̀lérò bí ẹ̀ tún lè pẹ̀lérò bí bó ń fálá pè yín ẹ̀yin lẹ́ ń pọ̀fọ̀ dèdè ni wọ́n sọ orin tá àgbọ́njúmọ̀ nínú orin Alhaji Barrister nínú orin kíní kan odidi àfà ń gbọ́dọ̀ kí prọ́fù náà tí ẹ fẹ́ sọ wípé àwọn bá Alhaji Barrister sọ̀rọ̀ ṣe bí ẹ̀yìn ọ̀fọ̀ tí ẹ ní ẹ̀pá nù kẹsẹ̀tì ìgbà náà ẹwà ti gba kẹsẹ̀tì tí ẹ ní ẹ̀pá àwọn náà kọ́kọ́ pa lójú agbo sọ ẹ̀ka náà máa ṣe báwọn wọn kọ́ ń pọ̀fọ̀ wọn ń pọ̀fọ̀ Ọlọ́run wa man yudlilillahu ẹn tọ́lọ́ ń bá sọnù látọ̀dọ̀ ara rẹ̀ falan tajida lahu sabila ó lérí tí ó mọ̀nà láyé so ó lérí tí ó mọ̀nà láyé Ọlọ́run wa ní ya ayyuhalladhina amanu mo pẹ̀yìn olùgbàgbọ́ òdodo la tattakhidhul kafirina awliya min dunil mu'minin ẹ má máa mú kèfèrí lọ́rẹ̀ ayò lẹ́yìn Ọlọ́run ẹ má ní kẹ́ pàdílé mi àti ẹ̀ rárá a pè ké ìwọ kèfèrí fún àjọgbáyé ni kì í ṣe pa ní èèyàn tó bá lọ dá kèfèrí pa láì jẹ́ pógun ṣẹlẹ̀ yóò jẹjọ́ wájú Ọlọ́run àṣọba torí dìde nìkan inú ń tọ́ sọ̀rọ̀ ó ní ànábì sàbí kan sáà sàbí náà lẹ́sẹ̀ sọ̀rọ̀ tá a fi bá ń sọ sàbí kan ọlọ́pàá sàbí kan ọbẹ̀ pẹ́ nìkan ẹni wọn sọ pé láìláìlá lọ sàbí wo ọ̀sọ̀ àdìsí nǹkan olódò ní ọmọ Ọlọ́run bí wọ́n sọ yí pé ọ jẹjọ́ wájú Ọlọ́run àdìsí nǹkan ọ̀fẹsẹ̀ múlẹ̀ káàtì ẹ̀wà àgbàpọ̀ fẹsẹ̀ múlẹ̀ ìparí àdìsí nǹkan olódò nìyí kàn mọ́ parọ́ bá nàbí bẹ́ẹ̀ náà ni ìkànnà ọmọ mú yín sọ pé àwọn kan gbára wọn lójú wájú ànàbí ni wọ́n kó gbàjú fún sí ìyẹn lè wà wájú ọba ayé kí wọ́n máa gbára wọn lójú sáwọn sàbí náà wọ́n máa gbára wọn lójú bá wọn níwájú ànàbí ni wọn ò lápọ̀nlé bá wọn ṣé wọn ò ti kí wọ́n alánàbí sọ kàdísì délẹ̀ níbo lànà kí tànàbí sọ̀rọ̀ kí ló sọ ta lọ́sẹ̀lẹ̀ sí sàbí wo ni ń gbá lójú wájú ànàbí tí wọ́n fúnra wọn fọ̀ tí báyìí ta lọ́sẹ̀lẹ̀ sí kẹsà àbòjú agbo torí káwọn èèyàn lè bá rẹ́ rìn hùn nǹkan kálukú ọ̀bọ̀ lọ́nbẹ̀ dà tó sàbí tó ṣẹlẹ̀ sí kí lànàbí ṣe wà kàdísì parí ó yẹ kó nípa tó o kẹ́ ẹ sọ jáde ayé ti advance kọjá kẹ́ ẹ parọ́ tọ́ ẹ pé téèyàn bá tẹ orí gọ́gù báyìí gọ́gù gan arí ń tẹ́ ẹ sọ bí gọ́gù gan bó tún ṣe rí nǹkan arí Ọlọ́run wa ní aturiduna an taj'alu lillahi alaykum sultanan mubina ṣe ẹ fẹ́ kọ́lọ́run ọba lè kí ọlọ́ fún yín lẹ́rìí tó yanjú tí ó fi fínísì yín ayé àtijọ́ gbé àdìkàmọ́ ibi tí mo wá ń lọ ní parí Ọlọ́run wa ní innal munafikina tọ́lá lè mi sọ pé munafiki ṣé wọ́n máa ń pè munafiki ṣé kèfèrí wọ́n máa ń pè munafiki ṣé bí inú mùsùlùmí jẹ́ ọmọ kílẹ̀mù kí ìsìlámù ló ń ṣe ni táà ní mọbi tó fìsì òun ní ọmọ sọpọ́tì aláwo ṣé bíbẹ̀ ṣe dákẹ́dákẹ́ táwọn èèyàn ń gé orí tí ẹ ń ṣe gbogbo ẹ̀ tí ẹ ń ṣe wà bàjẹ́ tẹ́ ń dákẹ́ tẹ́ ẹ ní alẹ́ sògùn alẹ́ ṣe gbá ṣé bí iná làwọn àfáà tó ti ń gbé awó bọ́ta tí ẹ ń fi sàkì kọrin ẹnìkan kọ sọ̀rọ̀ ńgbà náà kẹ́ ẹ máa ní kiri kan kẹ́ ẹ lè ṣe wáàsí ńgbà náà kẹ́ ẹ ní àwọn àfáà ti ṣe báyìí ẹ dákẹ́ lọ pé ìsìlámù ni a máa tọ́júbáyé tọ́júbáyé ẹ̀dẹ̀lẹ́bọ Ọlọ́run wa ní innal munafikina ṣe ráhùn munafiki fi dárìkìlẹ̀ asfali minan nar ìsàlẹ̀sàlẹ̀ náà báyìí ni wọ́n fi wọ́n tẹ́ sàlẹ̀sàlẹ̀ náà ìṣù tó bá sì kángun sísàlẹ̀ pọ́ọ̀tì ayé rẹ̀ ta tó bá kángun sísàlẹ̀ pọ́ọ̀tì kí wọ́n tó máa tó àwọn kèfèrí jọ́ ìgbéra kíámà sínú náà mùsùlùmí tí ń pèrè mùsùlùmí tó jẹ́ múnàfíkì ó ní wọ́n fi tẹ́lẹ̀ ẹ̀ná
ńlá fi sọ pé nífàákù ó gbẹ̀yìn jáde kó nù Islam. Abdullahi ibn Ubay ibn Salul ẹ̀yìn ànàbí ni mà ti ń kírun ọmọ náà mà ní olórí àwọn mùnàfíkì kéyìn ò kírun lẹ́yìn ànàbí ẹwà dúró oore wọn tó yẹ kéyìn ò jèrè ayé àtọ̀run kó o kírun lẹ́yìn ànàbí tó ń ti bẹ́ẹ̀ Ọlọ́run wá ló kírun àkísòfò sẹ́yìn ànàbí làwa ti ń kírun lónìí ẹ̀wù bí nífàákù ṣe ba ayé Abdullahi ibn Ubay ibn Salul jẹ́ ànàbí tó nífẹ̀ẹ́ kọ́mọ wọ náà tó ń ti bẹ́ẹ̀ gbogbo tánàbí ṣe Ọlọ́run ọ̀gbà Ọlọ́run náà fi walan tajida lahum nasira ọwọ́ ànábì òní ọyẹ ká máa káyàndélẹ̀ òní rí alárànṣe fún ọ láyé ibẹ̀ ni wọ́n kù sí. Ọlọ́run wa ní illal ladina tábú afẹ́ńbá túbá yìí náà lọ túbá wa aslahu tọ́sàtúnṣe wa tasamu billah tọ́wà lọ dìrọ̀mọ́ Ọlọ́run tí èso ogun sọgbọ́n wa akhlasu dinahum lillah tí wọ́n wá sáfọ̀ mẹ́sìn wọn tí èsì torí ń táyé ọ̀sọ́ ní ẹ̀ fi ń ṣe Islam ẹ wá ń bẹ̀rù alájìbá olóyè wa Sunday Igboho òrìyàn mọ̀lẹ́kọ́ alápẹ̀lẹ́ àwọn àfáà níyí oníkìríkà níyí síbẹ̀ tí kọ́kọ́ sọ nǹkan lókè tẹ́lẹ̀ ẹ̀ ń retí ilẹ̀ olóyè Sunday Igboho ẹ má fún ọ ńlẹ̀ torí ilẹ̀ ni ọyẹ wọn ò lè sọ fún yín pé ń tẹ́ ẹ sí ọ̀dà tẹ́yìn gan ọ̀bọ̀ wá rẹ́dí àti lè gbọ́ ẹ kẹ́ ẹ mọ̀ pé kò sí ń tọ́kàn yín pọ̀ ọ̀rọ̀ Islam you are not a Muslim kò sí ń tọ́kàn yín pọ̀ ọ̀rọ̀ Islam bí yẹn bá délé ẹjọ́ àwọn èèyàn wọ́n lamẹ́ríkà wọ́n wà ní UK tí ẹ ń bá kẹjọ́ lọ ń gbà mí ọ̀rẹ́ mi kan ló ní kẹ́sì kan lórí ọ̀rọ̀ ìyàwó rẹ̀ ó ní tọ́jọ́ béèrè lọ́rùn pé ẹ̀sìn wo ló ń ṣe ó lọ ní Islam pé ok kí ló wà nínú ẹ̀sìn rẹ̀ sọ́n tó wà ń bẹ̀ tọ́ ẹ pé Islam rẹ̀ hàn láwọ̀ rẹ̀ lórí ní tó sì pẹ̀lú obìnrin so káwa náà lọ bá yín dá sọ́rọ̀ ẹ̀sìn yín kò sí tọ́kàn wá bó ni Christians mọ́ bá dá sọ́rọ̀ ẹ̀sìn tó bá jẹ pé Adébóyè sọ bá wọn kálukú yẹn máa ṣe ẹ̀yìn ọ̀wá lè pàwọn àfẹ́sìn ti wálé kódà kó tiẹ̀ wá bó bá ṣe rí orí àápè kọ́rọ̀ àmọ́ bá ti bá sọ ni àwa mùsùlùmí ẹgbẹ́ wa láti bá sọ pé ẹ̀bà wọn ti ṣe báwọn o débi pé prọ́fù yìí ò ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́n kàn fẹ́ gbogbo ẹni tó bá ti lè fi nǹkan bòdodo mọ́lẹ̀ báyìí yọ yẹpẹrẹ prọ́fù yẹn náà ò lè sòdodo pé orin ò sí inú ẹ̀sìn lọ́lọ́run fi fi Sunday Igboho bá wọn wí tó bá wá fi bá wọn wí àwa mùsùlùmí sọ pé kò sí ntọ́kan Ọlọ́run kàn fi wọ́n fi ọ́ ṣe pàṣán ìyà ni o kò sí ntọ́kan ìwọ o lórí rẹ̀ Ọlọ́run wá ní ẹ tún ẹ̀sìn yín ṣe wa akhlasu dinahum lillah ẹ sọ̀bọ̀ mẹ́sìn yín fọ́lọ̀ nìkan fọ́wùlá ìkàmá al-mu'minin tẹ́ ẹ bá tó ṣe bá lẹ́yìn náà tó wọlé o lẹ́tọ́ wọlé lẹ́tọ́ di mùmìnì padà o wa sawfa yu'ti Allahu al-mu'minina ajran 'azima Ọlọ́run lóhun ó fún mùmìnì ní ẹ̀san tó tóbi Ọlọ́run wá ní ma yaf'alu Allahu bi adhabikum kí mo fẹ́ fi yà yín ṣe ná ẹ túbá ni ẹ kó ń bẹ in shakartum wa amantum tẹ́ ẹ bá ti lè ń dúpẹ́ fẹ́mi Ọlọ́run tẹ́ ẹ sì nígbàgbọ́ tẹ́ ẹ mórogún pọ̀ mọ́ Ọlọ́run ìtọ́lọ́ ń sọ ní ẹ dákun jàmáà ẹ méjì ká tako súnà ẹ jẹ́ agbọ́ súnà yìí ìtọ́lọ́ àfa súnà ń sọ ọ̀rọ̀ Ọlọ́run wíbẹ̀ ànábì wíbẹ̀ ojú òní tí wà láti máa kó ti àlùkùránì wa gbogbo ẹni tí a fẹ́ máa ṣe bí ẹni eré lójú àwọn èèyàn tá a bá ní ká yẹlé ẹ mà ìsìláàmù tá à ń ṣe ní ìsìn wọ́n á máa sọ̀rọ̀ àwọn dádájọ́ bí ẹni pé ní tá à ń sọ òsì nínú kùránì wa rárá o ọwọ́ àná àlùkùránì wa ìwọ ìmáàmù London Sule Raji wọ́nranwọ̀nran tí ẹ tọ́ ń sọ alùsùnà tẹ́ ẹ kápẹ́rẹ́ alálùsùnà tẹ́ ẹ kápẹ́rẹ́ àwọn mùsùlùmí tọ́ sáà wọ́nranwọ̀nran ó yẹ kí wọ́n gan ojú ó lè tì ọ́ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé ọ London ẹnì kò ní tẹ̀lé irú rẹ̀ olódo orí ara fi pẹ́tì inna salati wa nusuki wa mahyaya ṣé orí inna lillahi wa inna ilayhi raji'un ìwọ tó ò rí Kùránì kà tó ò lè pe kí ó dáadáa ẹnì kò ní tẹ̀lé ọ àfòkònú tí ó ń kó bá ìsìláàmù lẹ́ Yorùbá náà àwọn tí ọ̀tọ̀ náà dárìn tí ń bọ́ sí fídì gbogbo professor kọ̀ọ̀kan òun ló ní ẹ́tíkẹ́ẹ̀tì tiẹ̀ náà ẹ tí ìbá ṣe sójà tí wọ́n bá ṣe sójà lọ́rùn rẹ̀ ẹ wo adúrúyà tí ó jẹ ẹ tí ò wá yẹ kó gbẹ́wọ́ àfáwọ̀ tó bá gbé wọ̀ ẹ wo adúrú ẹni tí ó sọnù ẹ wà bọ́ta ẹ kà máa wí tó bá wúyìn Islam ti wá dìran dandan nílẹ̀ Yorùbá àwọn èèyàn ń kọrin l'Amẹ́ríkà wọ́n ń kọrin káàkiri gbogbo àgbáláyé tí ẹ bá gba Islam tí ẹ máa ń kọrin lọ́mọ ni ẹ̀yin ò rí tẹ́lẹ̀yìn orí èbó òpòjò orí yín lọ báyìí torí èbó ọgbàrí ṣáàṣì ni kó tó di pé yóò máa bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan rẹ̀ èbó máa ń gbárí ṣáàṣì gidi ni so tí wọ́n gbàrí ṣáàṣì gidi mo rò ká ń gbọ́ mi yé báyìí èbó ọgbàrí ṣáàṣì ni kì í ṣe pé èbó ọkàṣàdédé máa ṣe nǹkan èbó wọ́n máa ń gbá ká má bínú ẹnìkan
kọ́fíìsì mi o. náà èbó máa ń gbárí ṣáàsì ni èbó máa ń gbárí ṣáàsì gidi ni kọ́nà ọba àlekọ́lá kọ́sà ní nìkọ̀ọ̀kan gbogbo wọn náà tẹ́ ń sọ yìí eléyìn ọ̀kan wà nínú Islam so òótọ́ ọ̀rọ̀ kò lè ní ká mọ́ sọ̀n àfààní ọlọ́run àfi bẹ̀ lọ́n gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run jẹ́ àmòdodo lódodo ká lè tẹ̀lé ká mọ rọ́ nírọ́ ká sì lè jìnnà sí so ìwọ̀nba tí a lè sọ ni olóyè Sunday Igboho ọ̀rọ̀ Islam kọ̀ọ̀kan yín o ọ̀rọ̀ Islam kọ̀ọ̀kan yín rárá so ṣùgbọ́n ẹ̀yin àáfàá náà tí ẹ̀ ń lọ tí a ń pè yín lọ síbi òde ẹ máa sọ òótọ́ ọ̀rọ̀ yìí sọ pé ká mọ́ sọ̀n òótọ́ ọ̀rọ̀ yìí sọ pé ká mọ́ sọ̀n prof tó sì sọ̀rọ̀ wọn ò tí ì sọ̀rọ̀ jayò pa o wọn ò sọ̀rọ̀ jayò pa o so eléyìí àwọn àfáà tí wọ́n ń bọ́ta tí ẹ ń yìn yín o ẹn tábàwọn tó léyè wá ṣe wọ́n fẹ́ gbalẹ̀ ni o kì í ṣe pé nífẹ̀ẹ́ yín o wọ́n fẹ́ gba ilẹ̀ ni wọ́n fẹ́ gbà so alihamudulilayi bàbá wa táyé ìjọba náà ń bẹ lórí kíní inú àwọn tó lè bá yín sòótọ́ ọ̀rọ̀ o ní bàbá wa táyé ìjọba wà pé kẹ́ ẹ má dà sọ́rọ̀ ẹ̀sìn so bẹ́ẹ̀ bá ń ṣe dáadáa ẹ̀ ń ṣe dáadáa ẹ̀hẹ́n yàrá tí bá rí ẹ máa ṣe ṣùgbọ́n ẹ má dà sí ọ̀rọ̀ Islam ẹ má jẹ́ káwọn àfáà kan ó jẹ́ kẹ́ ẹ forí gún ọ̀rọ̀ tọ́lọ́run lélẹ̀ no going back ni so àwọn èèyàn ń bọ́ta wọ́n ṣe fáǹsì barista wọ́n ṣe kíní kan ìkẹ̀kẹ̀ so kí lákàwà àti fáǹsì ẹ̀ lè bọ́ta ń bẹ̀rọ̀ àná bí o kálukú wa ń kóra jọ so ọlọ́run bàlíkọ́ lọ́sàánú wa so ọ̀rọ̀ ẹ̀sìn kọkàn yín lọ́rọ̀ Islam ọ̀rọ̀ táyé ẹjọ́ máa dá sí ṣùgbọ́n ọ̀rọ̀ Islam wallahi kọkàn yín ọlọ́run ò gbọ́rọ̀ Islam sọ́dọ̀ ẹni tí ì bá ṣe mùsùlùmí so àfààní ọlọ́run bẹ lọ́run èyí tá a sọ yìí ọlọ́run kó gbà ní bàdá fún wa hada wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi ya wa sallama tasliman kathira subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillahi rabbil alamin.